òkè ńláńlá imagine kó ló ń talẹ̀ kó wá gbé advert yẹn lọ fún ESABOD mami èmi ò lè bá yín jà láyé orí èèyàn tẹ́ ti bá mi pápọ̀ gan mami mi ò lè ẹ̀yin èèyàn wa Lizzy Anjorin ó mọ̀ kí mama ESABOD lórí ọ̀rọ̀ tí ó ṣẹlẹ̀ lẹ́ẹ̀rin àwọn méjèèjì ó mọ̀ kí rẹ̀ gidi gan. ẹ̀yin tèmi ẹ jẹ́ ká tẹ̀síwájú láti máa gbọ́ nǹkan tí Lizzy Anjorin sọ lẹ́yìn ìgbà tí a rò wípé ìyá wọn ti tán o. láyé àwọn títí ẹ ti pa dànù ó ti pọ̀ ibi bísínẹ́sì àwọn tẹ́tí bàálà láyé jẹ́ ẹ wo bí ESABOD ṣe ń sunkún nítorí pé dọ̀kásì gba fìdá ẹ̀. gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí láàárọ̀ yìí ESABOD mo mọ̀ pé wà ń bí o ESABOD ò fẹ́ kú nítorí pé dọ̀kásì gba fìdá ẹ̀. ESABOD imagine tó bá jẹ́ pé ìwọ ló tiraka nínú àìní tó o bá dé ibi tí irú wa bá dé nínú ayé ǹjẹ́ o lè gbà anybody attack business mo ṣe attack business orí aláìṣẹ̀ nítorí pé o fẹ́ gbowó pa ọ̀rọ̀ ń bọ̀ ọ̀rọ̀ tí ì dé lórí social media yìí ìrànlẹ́ lómi máa wò nínú yín tí ò ní jẹ́yàn ìrànlẹ́ lómi dẹ̀ máa wò nínú yín tó máa jẹ́yàn. ẹ wo bí ESABOD ẹ wo nǹkan tó ń ṣe fún Dorcas ẹ wo bí ESABOD ṣe ya wèrè lórí àwọn tó gbé advert ESABOD ní pé wọn kì í sanwó advert wọn ó lóun máa pè wọ́n títí ń gbà míì ó ní àwọn tó gbé advert fóun ó lóun ní fọ́tò àwọn èèyàn tó ti pa ó ní òun ní fọ́tò àwọn èèyàn tí ẹni tóun polówó lẹ̀ fún òun ní fọ́tò àwọn èèyàn tó ti pa ṣé wọ́n lè gba advert lọ́wọ́ ẹni tó ń pààyàn. ṣé o lè gba advert lọ́wọ́ ẹni tó ń pààyàn. so láti ọjọ́ yìí ESABOD ti ń gba advert ó mọ̀ pé ẹni tóun polówó lẹ̀ fún ó mọ̀ pé ó pààyàn ó wá gba advert yẹn kọ́ ni issue ni pé ẹ wo reaction ESABOD torí pé Dorcas gba ẹni tó ń ṣe advert Dorcas ò ní pé kó má gba advert ESABOD mọ́ Dorcas ní káwọn méjèèjì jọ máa ṣe advert yẹn ESABOD ò gbà kí Dorcas ṣe advert yẹn tó ń ṣe advert the same ESABOD ló máa jókòó tó máa ba business